Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Is not solid enough. That is why this administration has chosen both kinetic and non-kinetic strategies to restore peace, declare a security emergency, and approve the recruitment of 50,000 new police officers and thousands of military recruits. Our 2026 budget commits 5.41 trillion, our largest ever, to defense and security. We have moved from training with our allies to precision targeting. In Arege, we degraded ISWAP and command centers. Terror-related deaths are down by 81% since 2015. Over 13,000 terrorists have been neutralized in the past year. But we also keep the door of surrender open. Over 124,000 fighters and dependents have laid down arms since 2023. Through Operation Safe Corridor, we turn our former enemies into citizens because every life saved is a victory for democracy. To bandits, kidnappers, and sponsors of terror, surrender or face the full force of the Nigerian state. These windows of surrender will not remain open forever. No mercy will be shown to those who trade in blood of Nigerians. At a time like this, let us not assign blames or point fingers. Crime has no ethnicity. We must stand united and be assured that the enemies of our nation shall soon be history. We will triumph over terror and continue to build a more prosperous nation. Ṣé rí fídíò tí a jọ wò yẹn ní àkọ́kọ́ mú kí n ẹ kú ayẹyẹ June 12. Mo dẹ̀ kí ààrẹ wa game changer àwọn lọ́sọ̀rọ̀ yẹn. Gbogbo nǹkan tí ààrẹ sọ yẹn kọ́ ni màá tú. Èyí tó ṣe kókó níbẹ̀ ni mo fẹ́ kí a jọ gbé yẹ̀wò. Ààrẹ sọ pé wọ́n sọ bí a ṣe ná owó, gbogbo improvement tó ti bá Nàìjíríà ní èní òun ni wọ́n sọ. But èyí tó ṣe kókó níbẹ̀ ni pé wọ́n ní àwọn ń gbìyànjú, àwọn ń tiraka láti paná àwọn ajínigbé àtàwọn tó ń pààyàn, ní pé àwọn ń gbìyànjú. Wọ́n dẹ̀ ní àwọn ti recruit 50,000 àwọn fẹ́ recruit 50,000 police àti billions on thousands of soldiers ẹni tó bá fẹ́ ṣe. Èyí tó bá ṣe kókó níbẹ̀ ni pé wọ́n ní àwọn ti ṣílẹ̀kùn àforíjì lẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ agbódegbà fún àwọn agbénipa àti àwọn tó jẹ́ àwọn tó ń ti àwọn agbénipa lẹ́yìn. Wọ́n ní àwọn ti ṣílẹ̀kùn àforíjì fún wọn báyìí kí wọ́n wá surrender, kí wọ́n wá túbá níwájú ìjọba. Ilẹ̀kùn táwọn ṣílẹ̀ yìí kò ń ṣe ilẹ̀kùn táwọn máa ṣí lọ títí o. Kò kí ń ṣe ilẹ̀kùn tó máa ṣílẹ̀ títí. Báyìí gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ ní ọwọ́ sí bí wọ́n ṣe ń pààyàn, bọ́n ṣe ń jíyàn gbé, olórí ẹ̀sìn ni ẹ o, olórí awo ni ẹ o, politician ni ẹ o, gbogbo ohun tó bá wù kó jẹ́, ilẹ̀kùn àforíjì wà báyìí ṣíṣílẹ̀ fún yín kí ẹ surrender kí ẹ dẹ̀ tọrọ àforíjì. But ilẹ̀kùn yóò ní ṣí títí o. Tó bá dẹ̀ di pé ó ti ilẹ̀kùn yìí, àwọn máa fi ọwọ́ òfin mú gbogbo ẹnikẹ́ni pátá. Nǹkan tí ààrẹ sọ nìyẹn. Ọlọ́gbọ́n o, olóye o, ṣe rí níwọ̀nba ọgbọ́n ọmọdé tèmi, mo ti rí ààrẹ tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn lóríṣiríṣi. Ṣe rí ààrẹ game changer yìí, ẹni tó bá fi ojú inú wò, ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n, tó bá jẹ́ olóye, kò sí níbi ìbàjẹ́, kò sí níbi kí Nàìjíríà dàrú. Torí pé ẹ̀ ń gbé nílùú tí ẹ ti mòfin ni, torí pé ẹ̀ ń gbé ìlú tẹ́ pé ẹ̀sìn ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà elédèkedè, nítorí pé wọ́n Nàìjíríà lẹ́sìn fi wò. Ṣe rí kó tó di pé ààrẹ tó wà ń bẹ̀ game changer yìí débẹ̀, kò kí ń ṣe the right source àwọn tó ń control ilẹ̀ wa ló wà ń bẹ̀.
ọwọ́ àwọn Fúlàní ló wà. Ojú kan péré la ti ń ṣèjọba Nàìjíríà. Kò tọ́ sí àwa, kò tọ́ sí àwọn Ìgbò, àwọn ẹ̀yà kan péré ló ṣe. Àwọn ẹ̀yà yìí ló fẹ́ da ojú ìjọba game changer bolẹ̀. Ọlọ́gbọ́n olóye o, ẹ jọ̀ọ́ ní àfikún ààrẹ náà tún wá sọ pé ẹ má jẹ́ ká fojú àbùkù àbí ká tọ́ka sí pé ìran báyìí àbí ẹ̀yà báyìí àwọn ló ń da ìlú o. Nǹkan tí a lè ṣe báyìí tá a lè fi wí ni pé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ ká ṣe ara lóṣùṣù ọwọ̀. Má sọ pé muslim lélẹ̀, má sọ pé christian lélẹ̀, má sọ pé hausa, má sọ pé bá ta bá ṣe ara lóṣùṣù ọwọ̀ ẹ máa rí pé àwọn pípù yìí wọ́n nílé àtáàkì wa. Inú ẹ̀kúlé lọ̀tá wà, inú ilé la ṣe ní gbé. Bí kúlé ò pani tòde ò lè pani. Tí a bá fún àwọn pípù yìí láàyè wọn ò lè ṣe wá ṣùtà. Ẹ̀yin kan jáde wá sí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn, ẹ̀yin kan jáde wá sí ẹ̀ ń sọ̀rọ̀ ìjọba, ẹ̀ ń sọ̀rọ̀ pé Yorùbá ló wà ń bẹ̀, Hausa ló wà ń bẹ̀, ìjọba ò dá, APC ò dá. Ìyẹn kọ́ là ń sọ lọ́wọ́ yìí. Àwọn pípù yìí wọ́n fẹ́ da ojú ìjọba ìbolẹ̀ ni, wọn ò lè fún wàrà, wọ́n fẹ́ da wàrà nù. Ọlọ́gbọ́n olóye wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n fẹ́ da wàrà nù. Ẹ wo bá rẹ̀ ṣe ń sọ̀rọ̀, ẹ máa tún mọ̀ pé nínú ọkàn ẹ̀ kò sí ibi bóyá kí ló láàrin ìmọ̀ àti kí ló tún fẹ́. Kí ni ààrẹ tún fẹ́? Tá máa rí pé ó wà ń bẹ̀ torí pé ó ń réwó ń bẹ̀ ni ó ń kówó jẹ kí o sí nǹkan tó tún fẹ́. Ọlọ́gbọ́n olóye òfin tó mú àwọn ìjọba tí wọ́n tọ́mọbi tí àwọn pípọ̀ ìwà tí wọ́n lè lọ mú wọn mọ̀. Ẹ mọ àwọn tó ṣe òfin, ẹ mọ àwọn tó kọ òfin ni. Mo sọ fún yín pé òfin tẹ̀ ń wò yẹn wọ́n so ojú òfin, wọ́n de òfin, ó wá mú dàdá ní. Bóyá mú ìdàdá nìyẹn. Tí àwọn tó ṣòfin bá ṣẹ̀ sófin wọ́n máa ṣe aṣọ lójú òfin dá àwọn tó ṣe é mọ̀. Tí ọmọ èèyàn lásán bá kọ̀mìtì ó máa ṣẹ̀wọ̀n, bọ̀ tí àwọn ọmọ olówó bá kọ̀mìtì àwọn ọmọ tó ṣòfin òfin máa ṣí ojú, ó máa rí wọn. Òun ni ààrẹ ìdébẹ̀ tó ní pé ìwọ àlè máa báwọ̀ ẹ̀ lọ. Ẹ̀wù ní bàbá ọ̀nà ló jìn. So ẹ jẹ́ ká ṣe ara lóṣùṣù ọwọ̀. Ẹ má yẹ kẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn, ẹ má yẹ kó darí wa rúlẹ̀ Yorùbá gbogbo Nàìjíríà pátá lápapọ̀. Òun làárẹ̀ yìí sọ, òun ló ń sọ, kò ń ṣe gbogbo nǹkan tó sọ náà ni máa lè túbọ̀. Ó kó inú nǹkan tó sọ ní pé ẹ jẹ́ ká ṣe ara lóṣùṣù ọwọ̀. Gbogbo ẹni tẹ̀dẹ̀ ń fọ́ǹdà àwọn agbénipa àwọn ajínigbé. Ó ní ilẹ̀kùn àforíjì wà ń ṣíṣí báyìí kí ẹ máa bọ̀ kí ẹ wá foríjì. Tó bá pẹ́ torí pé ilẹ̀kùn yóò ní sílẹ̀ títí o. Tó bá pẹ́ tó bá bẹ̀rẹ̀ sí lọ ń gbé, tó bẹ̀rẹ̀ sí ń dárúkọ yín, ẹgbẹ́ ò ní gbówó mọ́ o. Ṣé ń gbọ́? Torí ẹ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀yọ́ ọmọ kùtù òjì ẹ̀ ká ṣe alóṣùṣù ọwọ́ ẹ̀ máa yẹ ká bá wa jàjà ẹ̀sìn. Àwọn ajínigbé yìí wọn ò mú léré fún wa o, lẹ́ẹ̀kan sí mú kí pé ẹ kú ayẹyẹ June 12 òní ọjọ́ tó lámì lọ́jọ́ èní náà lọ́jọ́ Nàìjíríà. Kí ló bí June 12? Kí ló ta fi ń ṣe June 12? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú mi ò mọ̀. Tó bá kọ̀ bí kò máa ní lọ school on celebrate June 12. Kí ló bí? Ẹ̀yin Yorùbá June 12 yìí gangan àwa ló bá wí o. Tí ẹ bá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ẹ bá mọ̀ pé ààrẹ yìí kò sí ibi kó bàjẹ́, kò sí ibi kí Nàìjíríà yìí kó dàrú lọ́wọ́ ẹ̀. Game changer ni mò ń pè ó kọ́ tí mo lè máa pè nìyẹn. Òun ni game changer, ààrẹ game changer. Lẹ́ẹ̀kan sí kọ́lọ́n bá a lọ́rẹ̀ ẹ̀mí gígùn ara, àlàáfíà ara tí ààrẹ máa fi to ìlú yìí tó máa fi gbé wa délẹ̀ ìlérí. Ọlọ́run á bá a fún ṣe. There is light at the end of the tunnel. Mo ń bọ̀, mi ò tí ì dé.